dáa ká máa kayọ̀ ọjọ́ wa kó lè máa fọkàn wa sípa ọgbọ́n. Happy birthday Adémọ́lá Joseph Ògúnlùsì, aláṣẹ Joseph and Gideon Automobile Nigeria Limited. Ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ọ̀pọ̀ lẹ́jọ́ ṣọdún tó kọjá, ọ̀pọ̀ ti lọ. Ọpẹ́ là ń bá yín fè ní dá torí pé oore tádá ni wáyé ṣe láyé yín kò kéré. Ẹ ó pè kánrin kése, wọn ò ní sọ páyédá yóò làjú kí n má kéyìn bí wọ́n ti kìran bàbá tó bí yín lọ́mọ. Adémọ́lá Joseph Àdìsá, ẹ̀yin lọmọ oníta mẹ́rin òkò, sómù tẹ́lẹ̀ pé ràn èsì jẹ, ọmọ eégún kẹgbàgbà ìfòbí ẹ̀yẹ, ọmọ oníta, ọmọ onírà, ọmọ ọ̀tá pẹ̀tẹ́ ọ̀tá gogoro. Mo súnmọ́ balébè méje, mo jìnnà sọ balébè mẹ́fà, wọn ò jẹ́ lórí adé fi ń tèmi. Ìjẹ̀ṣà òṣèré ọmọ onílẹ̀ obì, ọmọ ẹlẹ́ni àtẹ̀ẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Òkè kéńké aṣọ wọn lóde ìgbàjọ, ẹgọdọ̀ kan ti ẹ̀mí láṣọ òde Ìjẹ̀ṣà. Èyí tó bá dáa lọ́jà ni ra wálé wá fún mi. Kí ro òǹjọ́ ṣẹṣẹ rẹ kúrú dé olóye, a kì í jolóye dùnrán Ìjẹ̀ṣà. Ẹ má jolóye dùn mí lójúde bàbá mi. Ìjẹ̀ṣà àrídìí ìsáná, ilé lẹ́rú ọwá tí mu náà roko. Ẹ ti ṣọdún ilé yìí láyé, ẹ ó ṣàmọ́dún nínú ọlá àtọ̀rọ̀ tó pọ̀ rẹpẹtẹ. Adé orí Táyọ̀, Popsi Gideon, Isaac, David pẹ̀lú Princess. Kò sí bẹ́ẹ̀ ṣe lè pẹ́ láyé tó, ẹ ò ní mọ sàárè ọmọ lágbára Ọlọ́run ọba. Ọkọlọkọ sí ìbéléké, ìsànísà mú ẹ̀mú ẹ̀. Ẹ ò ní bá wọn nájà wéréwéré, ẹ ó dàgbà bí ará òrọ̀, ẹ ó fọwọ́ pa gbúrúgbú, ẹ ó fèrègì jóbi tuẹ̀tuẹ̀. Ọmọwálé àtàyà ẹ̀ Ọmọwùmí ló wí pé happy birthday to you sir. Ìgbà ọdún kan.